Àfarabalẹ̀ ló 30 years. Kò tó léje. Ó yá. Tábẹ̀rí káràbà ti fẹ́ máa bọ̀. Àwọn kọ́líìsì rẹ̀ á máa sọ fún bọ̀bọ̀ Nàìjíríà lòún lọ. Ó bẹ́tà kó wọ sí kúndẹ̀. A ní láéláé. A ní báwo ló ṣe fẹ́ mọ̀ pé yá kí lọ mọ̀. Bábẹ̀rí káràbà ti fẹ́ máa bọ̀. Ṣé àsùtù tọ́wọ́ lọ́hùn? Òun ló máa wọ̀ dé. Ṣé náà sí ẹsẹ̀ àlékún? Tó bá ṣẹ̀ṣẹ̀ dé, àìmọye kàtúnù. Tó bá ṣẹ̀ṣẹ̀ dé, sí Nàìjíríà, bọ́ọ̀sì lóko, wàrí yẹrí létí, sẹ́kọ̀ndì lóko, wàrí kámẹ́rà kánkọ̀dà lọ́rùn. Tó bá ṣẹ̀ṣẹ̀ dé, bóyá mo òkè sọ̀yìn lọ́dẹ sí. Wọ́n rí bọ́ ṣe ń mu bí ẹ̀rọ. Wọ́n mú wáìn. Wọ́n mú bẹ́sìmì. Wọ́n á máa sọ ìbò tó náà máa bí tiwa. Wagolu people are not suffering. Ní Nàìjíríà, wọ́n á ní wẹ́dà Nàìjíríà ó bá wọn lára mu. After 3 months tó dé. Jẹ́ kó kú ní ẹ̀kọ́wó tó kó wa kó tán. Wàgbọ́ ìbò mẹ́ta. Kábíyèsí ló fẹ́ fẹ́ yẹn. This eating too much, man. Some shit, motherfucker. Ọmọ Kẹ́hìndé, ó fẹ́ béèrè question kan lọ́wọ́ rẹ̀. Màmá ẹ̀ rè. Ṣé Mùsùlùmí ni? Tàbó nígbàgbọ́. Àbáláyé. Kí ni ìyàtọ̀ wọn? Àtẹlẹsìn àbáláyé. Àtònígbàgbọ́. Àti Mùsùlùmí. Ọ̀rọ̀ wọn kò yé mi. Ibi pé lọ́nà wo? Mo wọ mọ́ṣáláṣí. Àfá sọ fún mi pé Ọlọ́run ò bí mọ́. Ẹnìkan ò bí. Kò lóró ogún kò lọ́ra kan. Mo kúrò ní mọ́ṣáláṣí. Mo gba ṣọ́ọ̀ṣì lọ. Onígbàgbọ́ ń sọ fún mi pé Jésù ọmọ Ọlọ́run ọba. Ó wá kúrò níbẹ̀. Ó dọ̀dọ̀ àbáláyé. Àwọn àbáláyé ń sọ fún mi. Wọ́n ní mádò nígbàgbọ́ lóhùn. Kí má dá Mùsùlùmí lóhùn. Wọ́n láwọn lẹ́lẹ́sìn àbáláyé. Wọ́n lọ́lọ́run bímọ. Wọ́n ló bímọ mẹ́ta. Mo lọ́mọ àkọ́kọ́. Wọ́n ní odù bí ìrọ̀. Mo lọ́mọ kejì. Wọ́n ní odù bá ń wo. Mo lọ́mọ kẹta. Wọ́n ní ẹ̀sán ló ń jẹ́. Ọ̀sán burúkú ò ní ké lórí. Ohun tí mo fẹ́ fàyọ. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n yà síbi tó dáa. Ẹlẹ́sìn àbáláyé. Èríwó yà. Ó yà síbi tó dáa. Mo bá dọ̀dọ̀ Mùsùlùmí. Yá Aláwù. Ó yà síbi tó dáa. Mo bá dọ̀dọ̀ onígbàgbọ́. Hallelujah. Ó yà síbi tó dáa. Àmọ́ ohun tó surprise mi ni pé Mùsùlùmí àtònígbàgbọ́ wọ́n pẹ́ lẹ́sìn àbáláyé ní kábèrè. Ṣé mo parọ́ ni? Wọ́n ní kábèrè ni wọ́n. Mùsùlùmí ń dìtẹ̀ onígbàgbọ́. Onígbàgbọ́ ń dìtẹ̀ Mùsùlùmí. Bẹ́ẹ̀ Ọlọ́run kan kò pé méjì. Ohun tó wáyà mí lẹ́nu. Ọlọ́run tó dára. Ó pín ire. Ó láre. Ìkan ojú kan.
fẹ́ wọlé aláwo ẹ máa kọlẹ̀ ẹ̀kún lẹ́ẹ̀mẹ́ta. Báláwo bá dífá fún ẹ, dífá ẹ bá fóore. Lọ́pẹ̀sẹ̀ ẹbọ, wọn ní kó gbẹ́bọ lọ sórí ìta mẹ́ta. Tó bá dọ́dọ̀ Mùsùlùmí, àlùwàlá tó ń ṣe ní mọ́ṣáláṣí, mẹ́ta mẹ́ta ni. Yẹ́sì bí ìtọ́ka ní mọ́ṣáláṣí, 33 lọ́nà mẹ́ta. Tó bá dọ́dọ̀ onígbàgbọ́, ìgbà tàbí Jésù sáyé, àgbààgbà mẹ́ta ló kọ́ lọ ta Jésù lọ́rẹ. 33 years ni Jésù lò láyé. Àwọn mẹ́ta tí wọ́n kọ̀ máa pèlè èbú. Níjọ́ kẹta ni Jésù dìde. Tó bá tún wọnú chọ́ọ̀chì, wọ́n ní ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún ẹ̀mí mímọ́. Mẹ́ta mẹ́ta lọ̀rọ̀ ara wa. Ṣẹ̀mọ́ wo bí o bí ọ̀rọ̀ mẹ́ta ni.